ogun tó ti bẹ̀rẹ̀ padà o ogun tó ti bẹ̀rẹ̀ padà. Iran launch attack sí warship USA nítorí fà ní pé àwọn US forces wọ́n seize ship àwọn Iran. So Iran dẹ̀ ṣe kíni Iran promise wọn yìí pé tí wọ́n bá fi lè fi oyè ship àwọn lẹ̀ àwọn promise pé kíni àwọn máa retaliate. Kò pẹ́ sígbà yẹn òun ni Iran target àwọn warship àti àwọn warship USA wọ́n dẹ̀ ṣe kíni wọ́n dẹ̀ strike lánàá yẹn. So wọ́n launch attack sí ẹ̀dẹ̀ má gbàgbé pé wọ́n ti wà ní ceasefire deal. So tó dẹ̀ máa end ní Wednesday. So wọ́n sì báyìí bí wọ́n àwọn méjì ṣe kíni wọ́n ti rú òfin báyìí sìn. Àwọn olókọ́ rófin àwọn méjì náà rófin US rófin Iran náà rú òfin because àgbà tí wọ́n ti kíni tí wọ́n ti sign deal ceasefire deal wọ́n ní láti attack ara wọn. US ò lẹ́tọ̀ọ́ láti seize Iran ship bẹ́ẹ̀ náà dẹ̀ ní Iran náà ṣe kíni wọ́n lẹ́tọ̀ọ́ àti ṣe kíni àti strike warship wọn but alọ́kọ́ bẹ̀rẹ̀ òun náà ní USA because àwọn ló fi ràn àwọn ló tọ́jà àwọn méjì ṣe kíni wọ́n ti ceasefire deal wọ́n ṣe kíni wọ́n ti break ẹ̀ báyìí sìn. So kọ́nà bàrẹ̀ kíákó sànù wa o. Then Iran sọ yìí pé kí ni o àwọn ò lọ sí peace talk meeting táwọn fẹ́ ṣe ní wíì tó máa ṣe ní Islamabad ní Pakistan tó máa wáyé ní Tuesday Wednesday pé àwọn ṣe kí ni àwọn ò lọ. Ẹ má gbàgbé pé táàdì second meeting tó fẹ́ ṣe báyìí so wọ́n ti kọ́kọ́ lọ ṣe kan níbi 2 weeks ago tí ó ṣe èso rere. So Donald Trump ṣe kí ni wọ́n wá tún sọ pé káwọn tún lọ ní another peace talk láti tún wò bóyá ó máa so èso rere but Iran sọ pé Iran làwọn ò lọ tí wọ́n bá ṣe kí wọ́n bá ti lè remove blockade tí wọ́n fi sí Strait of Hormuz àwọn àti pé kí ni o tí wọ́n bá fi lè fi fásitì ship àwọn tó ń ṣe sí báyìí kó tó máa tẹ̀ fílẹ̀ àwọn lọ kó tó di pé wàhálà ilẹ̀ tí wọ́n wá ṣẹlẹ̀ báyìí so kọ́nà bàyà kílákó sànù wa. So since tó yẹ pé ceasefire day tí wọ́n sáyè ọjọ́ Wednesday lẹ́yìn kó ṣe kí ni kó parí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tún wò bóyá máa renew ẹ̀ ni àbí wọ́n máa tún wá solution sí nǹkan tó fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n sì báyìí wọ́n ti break ẹ̀ báyìí. So from now till Tuesday or Wednesday tẹ́ kí ceasefire day wọ́n máa ti jẹ́ ká tún rí wàhálà ní báyìí because at any time wọ́n ti kí ni wọ́n máa launch attack sí around because kí ni ẹ̀ ti already break báyìí. So then ẹni tí ò bá mọ gbógun ṣe ń lọ òun ló máa lérò wípé USSC kí ni wọ́n sì wà ní world power àwọn sì ni wọ́n ní agbára wà lọ́wọ́ wọn èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Belarus president òun ló sọ bẹ́ẹ̀ Lukashenko òun ló sọ bẹ́ẹ̀ kíkíni ẹni tí ò bá mọ gbógun yìí ṣe ń lọ lọ́wọ́ òun ló máa lérò yìí pé ló máa rò yìí pé Donald Trump àtàwọn USA àwọn sì kí ni àwọn sì ló wà ní world power ó ní pé kí ni ogun tó ń jà lọ́wọ́ yìí ó ti jẹ́ ká mọ̀ yìí pé àwọn USA ọ̀lẹ́ ni wọ́n ní agbára èmi kọ́ mo sọ Lukashenko Belarus president òun ló sọ sọkọ́nà bàkẹ́rẹ́ kó sànù wa ẹ̀ rí i pé ogun tó ń jà yìí Iran ò já níjà yìí pé kíni káwọn tiẹ̀ fi win irọ́ o tó ń jà ní wípé kíni USA ò lè force àwọn láti surrender bẹ́ẹ̀ ni USA ò lè ṣe kíni wọn kàn lè break àwọn easily gẹ́gẹ́ bó ṣe ṣe fún other countries so ogun tí àwọn Iran ṣe kíni tí wọ́n jà ní wọn jà níjà pé àwọn gbọ́dọ̀ win àwọn gbọ́dọ̀ win irọ́ o kàn lè wá láti wá break wọn kàn lè wá láti wá make àwọn surrender kàn lè wá láti wá jìgàba lórí àwọn so nǹkan tí Iran ṣe kíni tó ń tọ́ láti proof nìyẹn so ẹ̀ẹ́dẹ̀ rí i pé for almost 40 days tó ń fi jagun yẹn Iran ṣe kíni Iran tiẹ̀ wọn kó ààrẹ rárá so ó jẹ́ ká rí i pé kíni o even ogun yìí gan tún jẹ́ kí Iran ní agbára ó tún jẹ́ kí Iran tún lórúkọ sí ó tún jẹ́ kí Iran gan tún ní káwọn yẹn lè mọ̀ pé àwọn pípé ìṣèkìní wọn ní agbára ó wá jẹ́ ká mọ̀ bí àwọn US ìṣèkìní wọ́n ti wíkì sí so kọ́lọ́mù kan kó sásà ní wà tó di kíní ó ti ṣèkìní ó ti escalate sí báyìí ó ti fẹ́ máa hàbẹ́ gbogbo àgbáyé so àdọ́ta sáà ń bá ní pé kọ́lọ́mù sábà kó sáwọn méjì nínú kó ṣèkìní kó lọ jẹ́ kí gbogbo wàhálà yìí kó ṣèkìní kó tán síbẹ̀ o kí àlàáfíà kó jọba ní gbogbo àgbáyé. Now ẹ̀yin tí ẹ download app ìlànà tí ẹ sọ pé network kò dáa so wọ́n ti fix ẹ o network ti dábàá yìí o ẹ lọ síbẹ̀ ẹ open app yẹn láti lọ ra data yín ní cheap price data tó cheap ìbẹ̀lẹ̀ ti máa ríra then ẹ̀yin tẹ́ bá ń lo Android ẹ lọ sí Play Store láti download app yẹn ẹ̀yin tẹ́ dẹ́ ń lo iPhone ẹ lọ sí website wọn deficesub.com ẹ lọ sign up láti ra data yín tó cheap dáadáa ẹ máa ríra ń bẹ àwọn data tó cheap ìbẹ̀lẹ̀ ti máa ríra. Thank you, see you guys in the next video.